wà níbí lónìí ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n àwọn á sọ fún wa ta ni ènìyàn pàtàkì tá à ń bá sọ̀rọ̀, ìlú wo la wà yìí, ipò wo ni wọ́n wà. Ẹ máa tẹ̀lé wa ká lọ. Kábíyèsí, a fẹ́ kí ẹ sọ orúkọ yín àti ibi tí a ti wá bá yín lálejò fún àwọn èèyàn wa. Wọ́n ń wò yín káàkiri gbogbo àgbáyé bá ti ṣe sọ̀rọ̀ yìí. Ẹ ṣeun olóòtú, bàbá olóògùn dúdú. Kábíyèsí. Ẹ káàbọ̀ sí ìlú Ìyìn Èkìtì. Kábíyèsí, ẹ ṣé. Àárọ̀ yìí lọ́rùn. Àmín. Ìyá lórí Ìyìn. Àṣẹ o. Ìlú Ìyìn ni lẹ́wà. Èmi ni ọba Adéọlá Adéníyì Àjàkáyé Ọ̀yìn Yọ̀sáyé Ìyìn kẹta Olúyìn ti ìlú Ìyìn. Kábíyèsí o. Ẹ ṣeun, ẹ káàbọ̀. Kábíyèsí sà. Ẹ káàbọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìbẹ̀rẹ̀ ìrìn àjò ọjọ́ ayé mi bẹ̀rẹ̀ níbi ọdínláàdọ́rin sẹ́yìn sílé ọba náà ni bàbá mi ọba ni. Bàbá mi ni Ọ̀yìnyọ̀ kínní, Ọ̀yìnyọ̀ sáyé Ìyìn kínní, ìyẹn ni bàbá mi. Bàbá tèmi jẹ́ Israel Adéyọjú Àjàkáyé. Kábíyèsí. Ìyá mi jẹ́ Ọlọ́runṣọ́ Ẹ̀rìn Ẹ̀ta Àgbájé, ọmọ ìlú Ìyìn. Kábíyèsí o. Kábíyèsí o. Ìyìn confirmed ni mí. Kábíyèsí o. Kábíyèsí o. Ìyìn gẹ́gẹ́ bí a ṣe mọ̀, orísun wa náà Ifẹ̀ láti wá. Ifẹ̀ láti wá, Ifẹ̀ láti sun wá, káàkiri tá a ti rìn títí a fi dé ìlú Ìyìn Èkìtì. Ṣùgbọ́n níbi 75 years ago la ṣe wá síbí. Tẹ́lẹ̀ old site láwà, àwa káàkiri ládùúgbò kọ̀ọ̀kan, àwa káàkiri. Bọ̀ Ìyìn náà ni wá, bọ̀tá sí lójú kan. But pẹ̀lú ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ àwọn ọmọ Ìyìn tó ń wà ní school wọn kó wá pé ìlọsíwájú àti ìdàgbàsókè máa wà kó tàbá lè wá sójú kan. Ìgbà yẹn náà wá identify bí ti gbogbo àṣẹ wá. So lọ́dún yìí a máa celebrate 75 years of existence. Àwa síbí. Kábíyèsí o. So mo bẹ̀rẹ̀ ìrìn àjò mi láti All Saints Primary School. Bàbá mi àti ìyá mi wọ́n kàwé. Bàbá mi olùkọ́ni àgbà ni bàbá mi. Mo bẹ̀rẹ̀ ìrìn àjò mi ní All Saints Primary School. Ìgbà tí mo ṣe tán bẹ́ẹ̀ nílùú Ìyìn, All Saints Primary School Ìyìn Èkìtì. Ìgbà tí mo ṣe tán bẹ́ẹ̀ mo lọ sí ilé ìwé Christ School Adó Èkìtì. Ìgbà tí mo kúrò ní Christ School mo tó wá lọ sí University of Ife. Ìgbà tí mo ṣe tán ní University of Ife mo tún padà lọ fún postgraduate diploma mi. Ìgbà yẹn wọ́n ti wá change sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ OAU Ilé Ifẹ̀ ni wọ́n sọ yẹn o. Ilé Ifẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University OAU Ilé Ifẹ̀. Kíkú sọ gbogbo ìwé tí mo kà. Ìgbà tí mo tún ṣe tán tí mo ń báṣẹ́ lọ, mo wá tún wá lọ sí University of Ìlọrin. University of Ìlọrin fún MBA mi, Master in Business Admin. Mo ti ṣe University of Ìlọrin, mo ti ṣe. Ìrìn àjò iṣẹ́ mi ó bẹ̀rẹ̀ láti ilé ìwé St. Gregory's College. Mo ṣe olùkọ́ níbẹ̀ nígbà tí mo parí iṣẹ́ àgùnbánirọ̀ St. Gregory Èkó ni Èkó ló wà, St. Gregory's College Lagos, Ọbalẹ́ndé Lagos. Ìgbà tí mo ṣe NYSC tán ní tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn, mo ṣe iṣẹ́ olùkọ́ níbẹ̀. Ìgbà tí mo ṣe iṣẹ́ díẹ̀ níbẹ̀, mo wá tún múra, mo wá ṣe wà ríṣẹ́ sí Ondo State, torí Ondo State láwà nígbà yẹn wọ́n ti create Èkìtì State. Mo wá lọ sí Ondo State Civil Service as an auditor ní Auditor General's Office. Ibẹ̀ ni mo wà mo tún wá ríṣẹ́ mi sí National Provident Fund NPF wàá gbé mi lọ sí Ìlọrin. NPF yẹn ló wá tún di NSITF, National Provident Fund yẹn ló di Nigerian Social Insurance Trust Fund táàmù lẹ́nu. Mo ṣiṣẹ́ bẹ̀ fún ìgbà díẹ̀ títí mo fi di senior manager bẹ́ẹ̀. Ìgbà tí mo fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo wá tún lọ sí Federal Airports Authority of Nigeria. fan ní Ìkẹjà mo ṣe GM Public Affairs wọn bẹ́ẹ̀. Ìgbà tó yá mo tún wá padà sí fan as Executive Director Administration ní Federal Airports. Kábíyèsí o. Ìrìn àjò
iṣẹ́ pẹ̀lú ìjọba ṣe rí nìyẹn. Ìgbà tí mo kúrò ńbẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ aládàáni dára tèmi àti tàwọn ọ̀rẹ́. So mo kọ́ lọ ṣe general manager ní media house kan kí Fontaine tó dé. Lẹ́nu ìgbà yẹn àwa ọmọ Èkìtì àti kóra wa jọ sọ̀rọ̀ wọ́n ti create Èkìtì state. Àwa ọmọ Èkìtì professionals kan àti kóra wa jọ ká dá ẹgbẹ́ kan lẹ̀ E11 là ń pè ẹgbẹ́ náà. E11 Èkìtì 11 àdá ẹgbẹ́ yẹn lẹ̀ jẹ́ kan nù. So ibẹ̀ nígbà tí gómìnà Káyọ̀dé Fáyẹmí máa fi wọlé àwa béèrè fún Fontaine Hotel. So gbàtà gba Fontaine Hotel láti rọ́ọ̀nù àwa jẹ́ general manager Fontaine Hotel ta rọ́ọ̀nù fún gbà díẹ̀. Gbàtà máa fi bẹ̀lẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ara mi. Mo gbẹ́ omi ìgbàlódé bọ́ọ̀hù omi ìgbàlódé. Ìgbà tí ó ṣe díẹ̀ tó wá lọ ṣe aluminium that's Fontaine aluminium báyẹn. Fontaine aluminium lórúkọ iléeṣẹ́ yìí tó à ń ṣe. So ìyẹn la ṣáà ń yí mọ́ra títí tí kò lè fi ṣiṣẹ́ sílẹ̀ and since tí ilé ọba náà mo ti wá kábíyèsí tó ẹ̀tọ́ mi ni kábíyèsí tó wàjà ẹ̀gbọ́n mi náà ni. Nítorí mo fẹ́ béèrè pé orúkọ yẹn fẹ́ jọ ẹ̀gbọ́n mi náà ni. Ìgbà kábíyèsí tó wàjà ọmọ Ọ̀yìnyọ̀ wà ní. Ọmọ Ọ̀yìnyọ̀ wà ní kábíyèsí tó wàjà ọmọ Ọ̀yìnyọ̀ wà ní. So ní Ọ̀yìnyọ̀ 2 ní Ọ̀yìnyọ̀ 3. So bí ìrìn àjò iṣẹ́ bó ṣe rí tí mo fi débí tí mo fi dórí ìtẹ́ bàbá mi rẹ̀ ti wà bí fún bí ọdún 5 sí ọdún yìí náà ni màá celebrate 5. ẹ ló gba ọdún láyé ẹ máa pẹ́ ẹ máa pẹ́ bí wọ́n pẹ́ tí pẹ́. Bàbá ẹ ṣé gan. Ẹ dàbí pé ẹ ti ra yán díẹ̀ nínú ìtàn ìlú Ìyìn Èkìtì. Ẹ ti sọ mọ́rọ̀ pé Ilé Ifẹ̀ ni ẹ ti wá. ń sìn nǹkan tí mo wá fẹ́ béèrè ni pé ní ìlú kan wà Òṣogbo ni wọ́n máa ń ṣe ọdún Ọ̀ṣun ọdọọdún ni wọ́n ń ṣe. Ní ìlú Ilé Ifẹ̀ ọdún ọlọ́jọ́ wọ́n máa ń ṣe ọdọọdún ni wọ́n ń ṣe. Lẹ́kìtì ní Adó Èkìtì wọ́n máa ń ṣe ọdún ìdúrókò kò pẹ́ gan tá a ṣe kọjá báyìí wọ́n máa ń ṣe. Lọ́dọ̀ tí ní ìlú Ìyìn ọdún wo lẹ máa ń ṣe tó jẹ́ pé dandan ni àwọn ọmọ ìlú gbọ́dọ̀ wá láti ìlú òyìnbó láti gbogbo tí wọ́n bá wà kí wọ́n bá bá ṣe àṣeyẹ. Lọ́dọ̀ wa àwọn ọdún ìbílẹ̀ wa ó pín. Ilé tí gbogbo wa ń ṣe pọ̀ wọ́n pè ní ọ̀pá ọdún yes. Eré ṣíṣe ni tí àwọn èèyàn gbà yẹn mú pé wọ́n fi ń wò bí àwọn bọ́n ṣe lágbára sí ni wọ́n fi ń jà ọ̀pá ọdún yẹn bọ́n ṣe lágbára kì í ṣe bí ìjàkadì bí ọ̀pá ni wọ́n máa fi ń nara wọn náà fi máa ń dáná ara wọn nígbà harvest bọ̀ nǹkan tó tún ṣe pòókì tá à ń ṣe tí ọba ń ṣe ní Òkùdì la máa ń pè Òkùdì la máa ń pè. Ṣẹ́yìn ọmọ Ìyìn Èkìtì tẹ́ wà ní òyìnbó ǹjẹ́ ẹ ti gbọ́ ọdún tí bàbá ń sọ pé wọ́n ń ṣe nílé yìí ǹjẹ́ tí ẹ ti wá ṣe ti máa ń wá tẹ́lẹ̀ bàbá ẹ tún sọ fún àwọn ń wá. Tọdún ìta ti ṣe sẹ́yìn ó lárinrin bí ọdún àbàrí ni. Ọdún àbàrí ṣé wọn kan tán pè lọ́dún àbàrí. Nǹkan tán fi àgbàdo ṣe. Bẹ́ẹ̀ ni ìmọ̀ tán fi àgbàdo ṣe. Ókè wọ́n máa ń ṣe ọdún ẹ̀. a máa ń ṣe ọdún ẹ̀ torí a rí pé àwọn bàbá wa rí pé bí ìgbà tán bá ń kórè tán wá ń ṣọdún nǹkan kan tó ṣe pàtàkì tá a rí mú nínú ọdún yẹn ni pé ó máa ń wà lára àwọn kan tó máa ń jẹ́ káwọn èèyàn hùwà dáadáa. It's a corrective ceremony torí gbogbo àwọn tó bá ti hùwà burúkú nínú ọdún wọ́n máa ń gbé wọn bú wọ́n máa ń gbé wọn kọrin. So it's a corrective ceremony. So ìwọ tó bá jẹ́ lágbájá nǹkan burúkú tó bá ṣe wọ́n á fi ẹ́ kọrin. Tàbí kó ti sá lọ. Tàbí wọ́n á fi ẹ́ kọrin. So kò sẹ́ni tó ń fẹ́ kán fi òun kọrin nígbà ọdún yẹn. Bó ṣe èmi kábíyèsí náà ní nǹkan tí yóò bá ṣe ìgbà tó yá báyìí wọ́n fi mí kọrin wọ́n ní èmi kábíyèsí Àbújá pé Àbújá ni mo máa ń lò sí. So àwọn nǹkan tí wọ́n bá rí pé kò tẹ́ wọn lọ́rùn àbí tó bá fẹ́ kó correct àbí tó bá ṣe nǹkan tó dáa tó dùn mọ́ wọn nú wọ́n á fi kọrin tó bá ṣe nǹkan tó dùn mọ́ wọn nú. So àwọn èèyàn máa ń lò ó pé ní ẹ̀jẹ̀ ní àfẹ́ kan rù mí lọ́dún kẹ̀kọ́
so máa jẹ́ kán hùwà dáadáa so yẹn jẹ́ ọdún tá à ń ṣe ọdún Ògún náà àwọn tó ń bọ̀ wọ́n ṣọdún Ògún àwọn ní gbogbo ọdún náà là ń ṣe. mo máa ń gbọ́ ìkan o èwo ni Èyémọ̀tẹ́ báwo lè ṣe lọ́rọ̀ ìtàn wa ṣé àwọn pé mo láà ń bọ̀ Èyémọ̀tẹ́ yẹn jẹ́ obìnrin akíkanjú bí Mọ́remí nífẹ̀ẹ́ ó jẹ́ obìnrin akíkanjú ìgbà tá à ń bọ̀ táwọn bàbá ńlá wa ń bọ̀ láti Ifẹ̀ ó jẹ́ obìnrin akíkanjú tó máa ń ríran is spiritual nǹkan tó bá ní ká má ṣe àbí á ti rí ọjọ́ ọ̀la á ti sọ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ àbí nǹkan tó bá ní ká má ṣe ó jẹ́ bí ìròyìn yìí láṣẹ máa ń sọ pé Èyémọ̀tẹ́ á gbé ọ that is spirit Èyémọ̀tẹ́ continue to guide you and to put you aright so nǹkan tá a ṣe máa ń sọ pé Èyémọ̀tẹ́ nìyẹn á dẹ̀ ní òun á fi dá orúkọ school ta ní Èyémọ̀tẹ́ comprehensive tó wà bẹ́ẹ̀ la fi dá orúkọ ẹ̀ kò lọ́dún tó ń ṣe nípa ẹ̀ kò sọ́dún tó ń ṣe nípa ẹ̀ but àwọn èèyàn wà tó ń bọ̀ àwọn tó ń bọ orò Èyémọ̀tẹ́ àwọn èèyàn wà tó ń bọ̀. ṣé ìdílé kan ni àbí àwọn ẹgbẹ́? ìdílé kan àdúgbò kan tó wà tó ń bọ ẹgbẹ́ tó wà tó ń bọ ẹgbẹ́. àwọn bẹ́ẹ̀ ṣe wà gẹ́gẹ́ bí Ilé Ifẹ̀ báyìí Ọọ̀ni of Ifẹ̀ àwọn tí kábíyèsí bá jókòó fún ìpàdé ìlú àwọn olóyè bíi 8 ló máa ń jókòó lápò ọ̀tún. ok ìyìn pín sí bí kọ́tà mẹ́rin kọ́tà mi ṣẹ́yìn pé mo ní ká tó wá síbí ní 75 years ago mo láwà káàkiri so a ní Ìbẹ́dóyìn Chief Ọ̀dọ̀fìyìn lórí wọn bẹ̀ Ọ̀dọ̀fìyìn lórí wọn bẹ̀ a ní Òkètóró ṣe gbọ́ bá ń sọ bí Òkètóró Chief Pẹ̀tù lórí wọn bẹ̀ Pẹ̀tù bẹ́ẹ̀ ni a ní Òkèláwẹ̀ Chief Ọ̀dọ̀fin Olúbọ̀bókùn lórí wọn bẹ̀ Ọ̀dọ̀fin Olúbọ̀bókùn ní Chief tó dàbí olórí wọn kọ́tà yẹn kọ́tà kẹrin Ìrò Àṣìṣì Chief Àṣìṣì olórí wọn bẹ̀ so àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn lájọ wà pọ̀ lájọ ń tọwọ́sowọ́pọ̀ Olúyìn ló jẹ́ olórí wọn ǹjẹ́ wọ́n máa ń ṣe papọ̀? à ń ṣe papọ̀ náà mo fẹ́ sọ fún yín àjọ ń ṣe papọ̀ adẹ̀ ní Olúyìn council gbogbo àwọn àbàyìn àbáfòdà tàbí Olúyìn ESCO táwa kéréje kan tàjọ máa ń wò bí ìlú ṣe lọ tí nǹkan bá wà ká tó wá sí gbangba so a ní àwọn Chief a ní Ìhàrẹ tó tẹ̀lé wọn Ìhàrẹ à ń pè wọn tó tẹ̀lé àwọn Chief yẹn ní gbogbo àdúgbò yẹn lẹ́yìn a ní àwọn ìlú ọkùnrin ìlú obìnrin àwọn yẹn ní the council Olúyìn council pẹ̀lú àṣetọ̀ wá ní àwọn ìbò yìí àṣetọ̀ wá ní àwọn ẹlẹ́gbẹ́ ṣe wà ní. ká ní pé bẹ́ẹ̀ ṣe wà ẹ̀sìn ẹni tó tẹ̀lé nínú olóyè ta ni Chief Ọ̀dọ̀fìyìn lẹni tó jẹ́ so bí wọ́n ṣe ní ni mo ṣe tó yẹn Ọ̀dọ̀fìyìn Ìbẹ́dóyìn Pẹ̀tù Òkètóró Ọ̀dọ̀fin Òkèláwẹ̀ then Àṣìṣì of Ìrò bá ṣe jọ wà ní bá ṣe jọ wà ní ìlú àtàjọ ń foríkorí fún ìlọsíwájú ìlú àtàjọ ń jíròrò kó tó wá ká àwọn olóyè tó tẹ̀lé wọn iṣẹ́ olóyè yẹn náà ni Ààrẹ wà tí ẹ̀mí wà tí ẹlẹ́gbẹ́ wà tàbí àgbàṣejọ ń ṣe wà. èmi kan tẹ wá ń sìn ni mo ṣe ń sọ lẹ́ẹ̀kan yẹn pé a ní Olúyìn council ESCO lẹ́ni a máa tètè fi yín sílẹ̀ sí i. then a máa ń ṣe nǹkan kan every first Monday of the month a máa ń ṣe Olúyìn council gbogbo àgbà ìlú máa ń kóra wa jọ tí alábẹ́sẹ́kẹ́lẹ́ tí mo sọ yẹn every 14 days la ṣe ìwẹ̀ la fi ń jíròrò ta fi ń wo ọ̀tá bá lọ ń wo ta fi ń wo ọ̀tá lè ṣe sí àbí nǹkan tá a fẹ́ ṣe. tàbí bóyá jẹ́ pé àwọn kankan bóyá tẹ nídìí látọ̀dọ̀ ìjọba bá a ṣe jọ jíròrò bá a ṣe kọ́kọ́ jọ decide ká tó wá gbé sí gbogbo tó wà. ìgbà tí torí nígbà tí mo ta ń bọ̀ bí
mo rí ìyàtọ̀ ní gbogbo àdúgbò kábíyèsí ààfin yìí tó wá dẹ̀ kí gan adẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú ìnáwó ẹ kú ìtọ́jú ìlú torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a bá ń kọjá ń bí ó ní bí bíbà ẹ̀ ṣe rí ó wá ní bó ṣe rí ìsìn ẹ ṣe gan sa nǹkan tá a wá fẹ́ túbè lọ́wọ́ yín ni pé ǹjẹ́ àwọn kọ̀ọ̀kan wà tíjọba ti ṣe fún yín ní Ìyìn Èkìtì lẹ́nu bàtẹ́yìn dé yìí. Lọ́wọ́lọ́wọ́ èyí ìjọba àpapọ̀ ti fún wa ní yunifásitì Federal University of Technology and Environmental Sciences. ẹ jọ̀ọ́ tí bá mi dárúkọ yunifásitì yẹn. Federal University of Technology and Environmental Sciences ìtẹ́sí tí ìjọba àpapọ̀ wọ́n ṣe fún wa lọ́wọ́ báyìí pẹ̀lú àṣẹ olúwa àti tàwọn èèyàn lágbára ọlọ́run àwọn student á bẹ̀rẹ̀ sí gba student láìpẹ́. kábíyèsí o kábíyèsí o. ara àwọn àǹfààní tá a ti jẹ lẹ́nu ọmọ wa senator distinguished senator Michael Opeyemi Bamidele the senate leader ọmọ wa ni ìlú yìí dẹ̀ ti ní àwọn ọmọ tó. adájọ́ ti wá ń bírí o tó jádájọ́ ńlá o. wọ́n ti ní àwọn ọmọ tó akíkanjú ọmọ the first nígbà ayé ológun ọmọ ẹ̀yìn bàbá wa kọ́lọ́n fọ̀rùn kẹwọn General Adéyínká Adébáyọ̀ wọ́n ti ṣe gọ́ọ̀nà Old Western State Old Western Region gbà tó máa dá Èkìtì sílẹ̀ tá a tún fẹ́ bẹ̀rẹ̀ ìjọba alágbádá ọmọ ẹ̀yìn ọmọlúàbí Ọ̀túnba Adéníyì Adébáyọ̀ ọdún kọ́kọ́ jẹ first executive governor. àṣeyọrí láti wọ̀lú yìí o. báyìí náà the first chief justice of Èkìtì bàbá kábíyèsí àná àwọn náà ní ṣe first so àti ní àwọn ọmọ àti bó ṣe ti education náà ni àti ní first so ìyìn jẹ́ ìlú akíkanjú. ṣé ìlú wa ti produce professor rẹ. bọ́ọ̀ mà tí mo sọ yìí the first professor of architecture in the whole Nigeria and West African region ọmọ ìlú èyí ní kọ́lọ́n kó bá fọ nǹkan Professor Adéyínká Adéyẹmí bẹ́ẹ̀ ni Professor of Architecture the first Professor of Architecture ìlú èyí ló ti wá. ẹ ṣe olúwa ṣe gan o Ọlọ́run ti ràn ìlú yìí lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ máa ga sókè sí ìgbà yẹn á tòrò ayé ní dalẹ́ nǹkan tí a tún fẹ́ béèrè ni pé kí ni ìmọ̀ràn tẹ ní fáwọn ọmọ Ìyìn Èkìtì both at home and abroad. ẹ ṣeun. Yes sir. bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan àjọ̀dún tá à ń ṣe a máa ń ṣe Ìyìn Day lọ́dọọdún Ìyìn Day gbogbo ìgbà yẹn ní a máa ń wò kí gbogbo ọmọ ìlú Ìyìn kan wálé a dẹ̀ máa ń ṣe lẹ́ẹ̀kan first Saturday in November lọ́dọọdún first Saturday in November lọ́dọọdún la máa ń wò kí gbogbo ọmọ ìlú Ìyìn kan wálé gbogbo wọn kíbi tán bá wà kan wálé kájọ ríra bí àjọ̀dún ni so tọdún yìí náà first Saturday of November òní mo ṣe sọ nǹkan méjì la fẹ́ ṣe pọ̀ lọ́dún yìí ọdún karùn-ún tí mo gorí oyè àti ọdún 75 years tí Ìyìn parapọ̀ sí mi so first Saturday November 1 ló bọ́ sí lọ́dún yìí. ó ti di bí ọdún mẹ́ta bẹ́ẹ̀ yẹn ò tẹ́ fẹ́ ṣe yìí o the 75th year and then the 50th year coronation bẹ́ẹ̀ ọdún wo lẹ́lẹ́ tó Ìyìn Day. Ìyìn Day ìjà máa ń wá 3-in-1 ní lẹ́yìn so a máa ṣe yẹn náà lọ́dún yìí so àmúrọ̀ gbogbo àwọn ọmọ ẹ̀yìn nílé lóko kan wálé ẹ̀kan dẹ̀ kan wá dá sí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ fún ìlọsíwájú fún ìdàgbàsókè ìlú wa yunifásitì ti dé sí àti sọ fún wọn bíkíbi tó bá gbà tán lè ràn wá lọ́wọ́ torí nǹkan tá à ń ṣe fún àwọn tó fún yunifásitì lẹ̀ à ń san bàmá bínú fún wọn kí gbé ìjọba tó ṣe yẹn àwa láàrin ara wa láti ànúpọ̀ tá ti gbèrò bàtà ti ń dáwó pé ó dà o àwọn tá a fẹ́ deprive wọn nílẹ̀ tá a fẹ́ gbalẹ̀ wọn fún yunifásitì o a fẹ́ san bàmá bínú so mo ń rọ gbogbo àwọn ọmọ ìlú yìí nílé lóko àtàwọn ọ̀rẹ́ wa kan wá dá sí wa torí bàmá bínú ká lè fi ran àwọn tá a fẹ́ gbalẹ̀ wọn fún yunifásitì ká lè fi ràn tó lọ́wọ́ àwọn tí nǹkan ọ̀gbìn wọn wà lórí ẹ̀ tá a ti fa tá a fẹ́ kọ́lé sí à fún wọn ní owó díẹ̀ wọ́n lè fi dípò ìkórè wọn so mo gba gbogbo ọmọ ìlú yìí níyànjú pé ìlú yìí ti ń dá sí o gẹ́gẹ́ bí a ṣe sọ láyé ìṣẹ̀dálẹ̀ ìgbà táwọn fún gbàtà kọ́kọ́ wá bí ìlú yìí was the best plant town in
the whole western region kì í ṣe western state o ìyàtọ̀ wà láàrin western region àti western state ìgbà tá a máa fi Derby sílẹ̀ 75 years ago tó máa fi plan wa àwa ni the best planned town then tó wà record ìyẹn náà la dẹ̀ ń tẹ̀lé so mo rán gbogbo àwọn ọmọ wa nílé lóko ibikíbi tán bá wà pé Ọlọ́run àdúró tì wọ́n àdórí mi ò orí wọn á gùn kè o àdẹ̀kẹ̀rẹ̀ oko délé kí wọ́n bá wálé o sọ ní kẹ̀kẹ́ ní nílé náà mo fẹ́ fi dá wọn lójú pé kété àjẹ́ àti kété oṣó tọrọpọ̀ wà pé àbáníyìn ti gbé hàn mí wọ́n lè gbé nínú kábíyèsí o. mo fẹ́ gba ọ̀rọ̀ wọn pé kán jọ kán rántí ilé torí ilé làbọ̀ sí ní oko ní agbára Ọlọ́run ní agbára ìṣìdálẹ̀ òní àkèrè kò délé ẹ ṣé kábíyèsí ẹ̀yin gbogbo olólùfẹ́ wa tí ẹ bá wa wo ètò yìí lọ́wọ́lọ́wọ́ ní gbogbo ibi tí ẹ wà ẹ tún bá wa rán àwọn ọmọ Ìyìn Èkìtì ní Nàìjíríà létí wípé kábíyèsí ti pè wọ́n dẹ̀ ṣe ń pè wọ́n dẹ̀ ń fàdúrà ràn wọ́n lọ́wọ́ wípé fún ìdàgbàsókè àti ìgbéga ìlú Ìyìn Èkìtì ẹ̀yin náà ti gbọ́ gbogbo àròyé kábíyèsí wọ́n máa ṣe ayẹyẹ Ìyìn Day wọ́n máa ṣe ti ọdún bíi almost 75 years tí Ìyìn ti wà kì í ṣègbà tí wọ́n dá Ìyìn ní 75 o Ìyìn ti wà látayé láéláé ṣùgbọ́n torí pé kọ́tàkọ́tà ni wọ́n dúró wọ́n wá ti parapọ̀ ìgbà tí wọ́n parapọ̀ ló jẹ́ 75 years o torí àwọn ẹlẹ́nu rẹ́sọ̀ wà o Ìyìn ń sọmọ 75 years ojú nígbà yẹn náà Olúyìn kan ló wà despite pé quarters mẹ́rin wà ṣùgbọ́n gbogbo wọn ti parapọ̀ báyìí a dẹ̀ ti ń pe àwọn ọmọ Ìyìn Èkìtì nílé lóko wípé kí ẹ wá fún ìdàgbàsókè adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ kábíyèsí yunifásitì ti wà ní ìlú Ìyìn Èkìtì ọ̀pọ̀lọpọ̀ development ìgbéga ló ti wà ní ìlú Ìyìn Èkìtì Ìyìn á máa tẹ̀síwájú o Ìyìn á máa tẹ̀síwájú o wọ́n á máa ga o gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Ìyìn Èkìtì ẹ máa rí ṣe ẹ máa lọ́re ẹ máa bọ̀re kò sájẹ́ ńlé mọ́ ẹ máa bọ̀ Olúyìn ti gbé wọn mi o à ń retí yín o ní November kẹwàá bá kábíyèsí ṣayẹyẹ ẹ̀mí yàgùn kábíyèsí ẹ pẹ́ bí mọ́pẹ́ ti pẹ́ o ẹ dàgbà oyè o ẹ rẹ́yìn ọ̀tá ẹ ṣẹ́gun òdì ẹ̀mí yàgùn kábíyèsí tó Kúnlé ológun dúdú ọkọ sọ́jà ọkọ òṣèlú ọkọ ṣoṣo ọmọ líle tó dùn àbí a ti ń fi ètò yìí gúnlẹ̀ sẹ́nu ẹ̀yin tí ẹ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ ní live ẹ ṣé o.